ló fi jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe a gbọ́dọ̀ jí gìrì ká gba ẹ̀tọ́ wa padà nípa orin lọ́wọ́ àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí wọ́n ti jí orin yìí nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. ẹ̀sìn wa dúpẹ́. àgbọ̀sẹ̀sẹ̀ ìfàyàlé. ẹ kúrọ̀lẹ́ sá o akúndélé ìwé bàbá. ẹ ṣeun ẹ kúrọ̀lẹ́. ẹ dákun ẹ bá wa dá ọkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn aráalé. èmi ni ọ̀mọ̀wé Fayemi Fatunde Fakayode tí mo jẹ́ jagunmólú àwọn àgbáyé ààrẹ agbéfága ti ilẹ̀ Yorùbá tí mo dẹ̀ jẹ́ olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè àgbáyé tó kalẹ̀ sí ìlú Àlàdé nílẹ̀ Ìbàdàn níbí. ẹ dákun kí ni à ń ṣe ń bí lónìí. à ń ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo orin tí àwọn ẹgbẹ́ akọrin ìmọ́lẹ̀ Olódùmarè tinú ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè àgbáyé tí wọ́n ṣe tí wọ́n pe àkọlé rẹ̀ ní orin òrìṣà apá kìíní àti orin òrìṣà apá kejì. ǹjẹ́ ẹ lè sọ pàtàkì ipa tí orin ń kó nínú ìṣẹ̀ṣe. ipa tí orin ń kó nínú ìṣẹ̀ṣe ó ní àwọn tí a lè pààyè ní ipa tí orin ń kó nínú àwùjọ torí pé èso àwùjọ ni orin. àkọ́kọ́ ni pé orin wà fún ìdálárayá ká fi dára wa lárayá, orin ó wà fún ká fi dá inú ẹni dùn, ẹni tí inú bá ń bí ká fi dẹ́rìn pòṣónú, ẹni tínú ẹ̀ bá bàjẹ́ bóyá ìṣẹ̀lẹ̀ kan tí ò tẹ́ lọ́rùn ó ṣẹlẹ̀ sí ká forin dùn nínú. à ń forin fúnni ní ìrètí, bẹ́ẹ̀ ni orin mú ìgbàgbọ́ ẹni jinlẹ̀, orin dẹ̀ ń tan ìyìn rere iṣẹ́ rere àwọn irúnmọlẹ̀ kiri. ó ń jẹ́ ká mọ̀ nípa iṣẹ́ rere àwọn irúnmọlẹ̀. àwọn tó jẹ́ ọ̀kọrin wọ́n máa ń kọ orin láti fi ṣíyàn létí, láti fi fún ènìyàn nímọ̀ràn àti láti gbàyàn níyànjú, láti kọ́yàn ní ẹ̀kọ́ ìwà. ṣùgbọ́n ní pàtàkì orin máa ń jẹ́ kí ẹ̀sìn kó gbilẹ̀, wọ́n dẹ̀ fi ń fa èèyàn wọ inú ìṣẹ̀ṣe, wọ́n fi fa èèyàn wọnú ẹ̀sìn torí pé orin jẹ́ ohun tó bá ìṣẹ̀ṣe rọ̀. kò sẹ́sẹ̀ ifá kan tí ò fẹ́ parí pẹ̀lú orin torí tínú èèyàn bá dùn nílẹ̀ Oòduà wa orin ní kọ, nínú èèyàn bá tó dùn ní ìdàkejì ẹ̀ náà orin ní fi kọ. ìdílé tó yẹ pé inú ifá nígbà tí inú èèyàn bá dùn wọ́n á ní ijó ní jó ayọ̀ ní yọ̀, ọ̀lànà kó tó orin ní kọ. nínú èèyàn bá tó dùn ní ìdàkejì náà orin ní fi kọ. ẹ ṣeun a dúpẹ́. ṣé orin wa ló bí ìṣẹ̀ṣe ni àbí ìṣẹ̀ṣe ló bí orin? ìṣẹ̀ṣe ló bí orin. ara èso ara ìṣẹ̀ṣe ní orin tó jẹ́ pé wá láti inú Ifá. gbogbo àwọn ìmọ̀lẹ̀ pátá àwọn òrìṣà wa ni wọ́n kọrin nígbà ayé wọn. Ọ̀rúnmìlà a máa kọrin Ṣàngó, a máa kọrin Ọbàtálá, a máa kọrin Ọ̀ṣun, a máa kọrin. ó kálukú wọn ló sì ní ìlú tiẹ̀ tó lù sí orin rẹ̀. Ọ̀rúnmìlà ló ní agogo àti ìpèsè, Ọbàtálá ló ní ìgbìn tí a ń pè ní àrùn òrìṣà, Ẹdẹ ló ní àgbá, Ògún ló ní àgẹ̀rẹ̀, Ṣàngó ló ní bàtá, Ọya ló ní bẹ̀m̀bẹ́ tí máa lù sí orin tiẹ̀. wọn kálukú wọn ló máa ń kọrin nígbà tí wọ́n wà ní ilé ayé pẹ̀lú wa kí wọ́n tó padà sí ọ̀dọ̀ Olódùmarè. nínú ìṣẹ̀ṣe ẹ̀sìn òrìṣà yìí tó jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá, ibẹ̀ ni orin wà. ìgbà tí wọ́n gbé àwọn ẹ̀sìn òkèèrè, ẹ̀sìn Christianity àti ẹ̀sìn Islam dé, tí wọ́n wòye wípé àwọn ò rí àwọn èèyàn kó wọnú ẹ̀sìn àwọn, wọ́n wá wò wípé kí ni nǹkan tí àwọn èèyàn ń rí nídìí òrìṣà tí wọ́n fi ń yà sí ilé òrìṣà. wọ́n rí i pé ijó àti ìlù wọ́n wà lára nǹkan tó ń fa àwọn èèyàn mọ́ra, pàápàá àwọn ọmọdé. ìdí nìyí táwọn náà fi dọ́gbọ́n. àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n kọ́ dá ọgbọ́n yẹn tí wọ́n wò pé bóun náà ṣe lè mú orin wọnú ẹ̀sìn àwọn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú orin òrìṣà tí wọ́n ń paláró, tí wọ́n ń sọ di orin Jésù. ẹni tí ó bẹ̀rẹ̀ gbìyànjú yẹn láàrin Kìrìsìtẹ́nì ni Rẹ́fẹ́rẹ́n Sọ́nkútì tó ṣe ní nǹkan bí ọdún 1923 tó bẹ̀rẹ̀ sí ní kó orin òrìṣà jọ tó yí padà sórí Jésù tí wọ́n ń lo àwọn orin yìí nínú ilé ìjọsìn. láti bẹ̀ lọ làwọn èèyàn ni wọ́n ti ń yà sílé ìjọsìn wọn láti lọ gbọ́ orin tó dùn, kí wọ́n lọ jó, kí wọ́n lọ yọ̀. ìgbà tó yá láwọn mùsùlùmí náà, torí pé ẹ̀sìn ìsìláàmù ó jẹ́ ẹ̀sìn tó tako orin, ẹ̀sìn tó àlàákà. ìwé mímọ́ wọn sọ pé òun àlàákà ẹni tí bá ń kọrin bẹ́ẹ̀ tí ń kọrin ò ní rọrùn wọ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n rí i pé wọ́n ṣàkóbá fáwọn gbogbo àwọn ọmọ àwọn làwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni wọ́n ń gbà, làwọn náà bá kóra wọn jọ, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn sí tí ìwé mímọ́ wọn sọ nípa orin.
torí pé nípa kíkọ orin fún mùsùlùmí wọ́n kọ ẹ̀yìn sí tẹ́sìn wọ́n sọ ni bọ́ọ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí ní kọ orin nìyẹn ni àwọn ẹgbẹ́ kan tán dá sílẹ̀ nígbà kan tán pè ní Yumbas and Jaina àwọn ẹgbẹ́ yẹn kópa pàtàkì nípa bí orin ṣe wọnú ẹ̀sìn mùsùlùmí wọ́n kọ ẹ̀yìn pátápátá sóhun tẹ́sìn wọn ohun tí Allah tó sọ fún wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ orin làwọn náà fi rí àwọn ọ̀dọ́ kó wọ inú ẹ̀sìn wọn ṣùgbọ́n ẹ̀sìn òrìṣà gangan ló ní orin ló fi jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe agbọ́dọ̀ jí gìrì ká gba ẹ̀tọ́ wa padà nípa orin lọ́wọ́ àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí wọ́n ti jí orin yìí nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. ẹ̀sìn wa dúpẹ́ kí wọ́n ní ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ òní nípa orin kíkọ àti olùgbọ́ orin. ìmọ̀ràn mi fún ọ̀dọ́ ni pé kí wọ́n múra sí ọ̀rọ̀ orin kíkọ tó bá ní ẹ̀bùn orin kí wọ́n múra sí i kí wọ́n sì máa kọ orin tó kọ́ni lọ́gbọ́n orin tá a lè rí ẹ̀kọ́ níbẹ̀ tá a lè rí nǹkan gidi dìmú kí wọ́n máa kọ orin tí ó máa ń èèyàn máa ṣèṣekúṣe máa wu ìwàkiwà kí wọ́n máa kọ orin tí ó jẹ mọ́ àwọn orin tó wà nínú Ifá tí ó jẹ́ pé a fi ń kọ́yàn ní ẹ̀kọ́ ìwà a fi ń gbàyàn níyànjú a fi ń ta èèyàn jí a fi ń kọ́yàn ní iṣẹ́ rere tá a fi ń kọ́yàn pé kókó ẹ̀yìn sí iṣẹ́ ibi irú orin yẹn káwọn ọ̀dọ́ máa kọ́ àwọn tí ó dẹ̀ ní ẹ̀bùn orin tí wọ́n jẹ́ olùgbọ́ orin kí wọ́n máa gbọ́ orin ìbílẹ̀ wa kí wọ́n má jẹ́ kí orin òkèèrè kó jẹ àwọn lógún jù torí pé inú orin ìbílẹ̀ wa ni wọ́n ti lè kọ́ ẹ̀kọ́ wọ́n á dẹ̀ tó mọ̀ nípa àṣà àti ìṣe wa bẹ́ẹ̀ la dẹ̀ rọ àwọn èèyàn nínú ìlú kí wọ́n máa ṣàtìlẹ́yìn fún àwọn tó bá lẹ́bùn orin ká máa tì wọ́n lẹ́yìn ká máa gbà wọ́n níyànjú ká máa ṣe kóríyá fáwọn tó ń kọrin kí egun wọn tó lè máa le sí i kí wọ́n lè máa kọ orin tó rẹwà sí wa létí ìwúlò orin nínú àwùjọ kí gbogbo wa lè jèrè rẹ̀. ẹsẹ̀ adúpẹ́ níbo ni a ti lè rí àwo orin tá a kó jáde lónìí tá a ti lè ríra wọ́n bá ṣeé ṣe fún wa ní aago ìbánisọ̀rọ̀ tá a lè pè tá a bá fẹ́ rà. àwo orin tí a kó jáde lénìí a lè ríra nínú ìjọ ìmọ́lẹ̀ olódùmarè àgbáyé tó kalẹ̀ sí ìlú Àlàdé níbí ní nọ́mbà 54 orí ìdọ̀ èrìà Odòyọ̀ road Àlàdé tàn Ìbàdàn ìyẹn ní nọ́mbà 54 agbègbè orí ìdọ̀ ní òpópónà Ọ̀yọ́ àtijọ́ nílùú Àlàdé nílẹ̀ Ìbàdàn níbí a lè rí bẹ́ẹ̀ a lè rí lórí YouTube a lè rí ní Audiomack a dẹ̀ lè rí lọ́dọ̀ àwọn tó ń ṣagbátẹrù àwọn orin ẹ̀sìn ìbílẹ̀ ní títà bí àwọn ọmọ onílẹ̀ ventures ní Òkè Lábọ́ nìbàdàn tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiẹ̀ 08056420601 a lè rí lọ́dọ̀ agbọ́sẹsẹ Fáyalé nílùú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni a lè rí nínú ìjọ níbí tí a bá fẹ́ pè tínú ìjọ ní ibí lára aago tá a lè pè tí a tọ́ni sọ́nà ibi tá a ti lè rí ní 08034991873 08034991873 tàbí 08189747423. ẹ bá wa wúre fún àwọn ará ilé pàápàá jùlọ àwọn tí wọ́n ń wo Agbọ́sẹsẹ Fáyalé. ìwúre mi fún gbogbo ará ilé àtàn tó ń wo Agbọ́sẹsẹ Fáyalé ni pé ire láàmọ̀ rí àní rí bí bẹ́ẹ̀ ṣe ń wo ojú tẹ́ fi ń wo Agbọ́sẹsẹ Fáyalé TV ojú àwọn òní fi yín sílẹ̀ lọ sí òde ọ̀run àrán lẹ́ẹ̀mọ̀ dára lẹ́ẹ̀mọ̀ dá ẹ̀ní dáràn ìfanisẹ́sẹ́ ìfabẹ̀rin ségesège dífáfárà tí ń sọ ọmọ òòsà àràdé ọmọ òòsà bá a bá lájẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àdárà àràdé ọmọ òòsà bá a láya wẹ́rẹ́wẹ́rẹ́ àdárà àràdé ọmọ òòsà bá a bá bímọ wẹ́rẹ́wẹ́rẹ́ àdárà àràdé ọmọ òòsà bá a bá níre gbogbo àdárà àlàjẹ́ àlàyà àwa tá a jọ́bẹ̀ àlọ́kọ rere àbímọ rere àkọ́lé rere àgẹ̀ṣe rere gbogbo rere lánìí pé àrà láàmọ̀ dà ní dáràn ẹ̀làbọ̀rú orúkọ mi ni ọ̀mọ̀wé Fayemi Fatunde Fakayode tí mo jẹ́ ààrẹ agbéfága ilẹ̀ Yorùbá jagunmólú àwọn àgbáyé olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ olódùmarè àgbáyé tó kalẹ̀ sí ìlú Àlàdé nílẹ̀ Ìbàdàn níbí. ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ṣiṣẹ́. òpó atọ́ àsúrò ìwòrò fún ẹsẹ̀ wo gbogbo aráalé iná ilẹ̀ ti gbọ́n títí gbà mí táwọn máa pàdé ire láàmú rí o ire lójú owó rí ẹ̀yin ò ní kú èmi náà ò ní kú kájọ fà ìkú dẹ́gbẹ̀rà ire o. Agbọ́sẹsẹ Fáyalé.